so kò sí tìlìmìdíyà láàrin bàbá Madu àti àáfàá wa kankan nílọrin. Bàbá wa Ghali Aláàyá Ọlọ́run bá ní kẹ́ wọn bá ní gẹ̀ wọ́n. Àwa ilẹ̀ Yorùbá wọ́n ṣàǹfààní lára wọn pọ̀, àwọn ayé ṣàǹfààní lára wọn pọ̀, àmọ́ ìtàn bí tàn bá ṣe rí gẹ́lẹ́ lèyàn ṣe máa lọ. Mo tún sọ lásọ tún sọ, mo sì fi gbogbo ẹnu sọ wípé ìtàn yẹn ò rí bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti gba ìtàn yẹn bẹ́ẹ̀, ìdí kẹta tí mo fi sọ̀rọ̀ ni wípé bí bàbá wa Adam Yahya Al-Fulani bí ó ṣe ń fẹsẹ̀ ọ̀rọ̀ yẹn rinlẹ̀ tí ò rí bẹ́ẹ̀, táwọn wá ń fi rinlẹ̀ bíi kó rí bẹ́ẹ̀ pé bàbá Madu kéwú lọ́dọ̀ bàbá wa Ghali Aláàyá. Àwọn tí wọ́n wá ń jòkó lọ́dọ̀ wọn láwọn ọmọ kéwú wọn àtàwọn tí ń gbọ́rọ̀ wọn wọ́n sọ pé Allahu Akbar léyìí tó túmọ̀ sí pé wọ́n ti gba ọ̀rọ̀ yẹn, wọ́n ti gbà jìnnà, wọ́n ti ro ọ̀rọ̀ yẹn, wọ́n ti rò jìnnà. Èmi náà wá ń tètè ń kó kúrò ńlẹ̀ báyìí wípé bàbá wa àgbà Madu wọn ò kéwú lọ́dọ̀ bàbá wa Ghali Aláàyá o. Bàbá wa àgbà Madu wọn ò kéwú lọ́dọ̀ àfáà kankan lọrin. Bàbá wa àgbà Madu nù kàrámọ̀ tọ́lọ́ ń ṣe fún wa tó wọ́n táwa mọ̀ lóore ó ní wípé ibi tí wọ́n ti bí wọn náà ni wọ́n ti kéwú. Ibi tí wọ́n ti bí wọn tí wọ́n ti kéwú yìí, ibẹ̀ náà bàbá Madu ti rí kéwú wọn lò. Ibi tí wọ́n ti bí wọn tí wọ́n ti kéwú tí wọ́n ti rí kéwú wọn lò yìí, ibẹ̀ náà ni gbogbo ayé ti gba kéwú lọ wọn. Ọlọ́run fa àlùbáríkà sí ẹni tó bá ké ń bì kan tó lọ lò ń bò míì, Ọlọ́run fa àlùbáríkà sí àwọn náà rẹ̀ níjọ. Ànábì wa sallallahu alaihi wasallam ọmọ Mákà ni, Mádínà lọ́lọ́run ti lọ establish ẹ̀. So kìí ṣe pé àbùkù kankan wà níbi pé èèyàn jọ́ ọmọ Ìbàdàn ó wá lọ rí kéwú rẹ̀ lò lẹ́kọ̀ọ́, àbí èèyàn jọ́ ọmọ Èkó ó lọ rí kéwú rẹ̀ lò lẹ́gbàá, àbí èèyàn jọ́ ọmọ Ẹ̀gbá ó lọ rí kéwú rẹ̀ lò ńlọrin. A sọ pé aburú kankan wà ń bẹ o. Ṣùgbọ́n kàrámọ̀ náà tó ní fún bàbá Madu pé bàbá Madu ṣẹ́gi nínú igbó lápèjúwe, bàbá Madu ṣẹ́gi nínú igbó. Inú igbó náà ni bàbá Madu tó ti wá rí ta. Bàbá Madu tó wá tà lówó pọ́ọ́kú, wọ́n tó rí ta lọ́wọ́n àwọn èèyàn tó bò lọ́wọ́ wọn nínú igbó. Kàrámọ̀ ni o, bẹ́ẹ̀ bá mọ̀ dáadáa, wàláhì kàrámọ̀ ni. So kàrámọ̀ gidi ni bàbá wọn tó bí wọn ọkọ wọn. Bàbá wa àgbà nílé Lábẹ́sẹ̀ àwọn náà kọ́ wọn gbọ́sẹ́. Ìlú Ìbàdàn tí wọ́n wá bí wọn sí, ibẹ̀ náà wọ́n ti ṣayé, ibẹ̀ náà wọ́n ti ṣe ìjọmọ kéwú. Ìbàdàn náà ni bàbá Madu ti ṣe ìjà àfà. Ìbàdàn náà bàbá Madu ti ṣe mùdírù. Ìbàdàn náà bàbá Madu ti di gbogbo tí wọ́n dà títí tí wọ́n fi padà sí ọ̀dọ̀ Allah. So bàbá wa Madu wọn è ṣalábòsí o, gbogbo àwọn ọmọ Madu àìṣalábòsí. Tó bá yẹ pé bàbá wa kéwú lọ́dọ̀ bàbá wa Aláàyá, àbí bá kéwú lọ́dọ̀ àfáà míì bóyá nílọrin àbí ń bò míì, àbá máa sọ o àìṣalábòsí o. So ìtàn yẹn ẹja tún kọsà o, ẹja tún tàn yẹn kọ o. Ìtàn yẹn kò rí bẹ́ẹ̀ o fún àwọn ẹ̀rí tí mo ti kó kalẹ̀ yìí. Bàbá Sheikh Adam wọ́n fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ ń wo wípé bẹ́ẹ̀ ṣe máa ń pọ́n wá lé, báwọn àfáà àgbàdàn ṣe máa ń pọ́n wá lé tí wọ́n máa ń pè aláàfáà wọn nù o. A sì mọ̀nà àgbànà kẹ́kẹ́ kọ́ wọn kéwu o. Bàbá wa ní Agége sọ tí gbogbo wa gbọ́ báyìí. So kọ́ lọ́wọ́ bá ní kẹ́ gbogbo wọn. So a kì í ṣalábòsí Madu o. Bàbá Madu wọn ò kéwú pàápàá lọ́dọ̀ bàbá wa Ghali Aláàyá, wọn ò kéwú lọ́dọ̀ àfáà kankan nílọrin. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó bá gbàṣẹ́ gbogbo wọn, kó bá kẹ́ gbogbo wọn, kó bá gẹ̀ wọn, kó bá fi wọ́n sálì Janna Firdaus. Gbogbo ilé àwọn àfáà tó ti tò Ọlọ́run má jẹ́ ó dàrú láíláí. Gbogbo ilé àwọn àfáà tó ń dàrú Ọlọ́run dákun bá ní tò ó, Ọlọ́run bá ní tò ó, Ọlọ́run bá ní tò ó. Níparí bẹ́ẹ̀ kọ́ bàbá Adam Yahya Al-Fulani àwọn sọ pé bàbá Madu kéwú lọ́dọ̀ bàbá Ghali Aláàyá. Àwọn ọmọ kéwú wọn wá ń sọ pé bàbá wa Adam Yahya wá ń sọ pé bẹ́ẹ̀ ni èmi Al-Mudiru Ajigini ọmọ ìyá Mẹdínà wá ń sọ pé bẹ́ẹ̀ kọ́, wàláhì bẹ́ẹ̀ kọ́, wàláhì bẹ́ẹ̀ kọ́. Bàbá wa Murtada Abdulsalam tí gbogbo ayé mọ̀ sí bàbá wa àgbà ní Mahad, wọn kéwú lọ́dọ̀ bàbá wa Ghali Aláàyá. Bàbá wa tó kéwú lọ́dọ̀ bàbá wa Ghali Aláàyá àwọn náà ni bàbá wa Mudathir Abdulsalam tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún bàbá Madu, bàbá tí wọ́n bí ní 1917 yẹn. So bàbá Madu 1921 ni wọ́n bí wọn. Ìbàdàn ni wọ́n ti lo ìgbésí ayé wọn. Ìbàdàn náà ti kéwú, Ìbàdàn náà ti lo kéwú. Ìbàdàn lọ́lọ́run ti ní káyé ọgbà kéwú lọ wọn, kọ́ lọ́wọ́ bá kẹ́ gbogbo wọn. Àti Madu àtàdàbíà àti Markazi àti gbogbo ilé kéwú Ọlọ́run má jẹ́ kankan ó bàjẹ́ o, Ọlọ́run má jẹ́ kankan ó dàrú o. Gbogbo àárín mùsùlùmí tí ń dàrú Ọlọ́run bá ní tò ó. Sheikh wa Labibu Lagbaji ẹ ṣe sùúrù. Ẹ̀yin tí ẹ bá jọ ń fa nǹkan náà tẹ́ jẹ́ onísàlàfíà ẹ ṣe sùúrù. Ẹ̀yin méjèèjì
ọlọ́run níjà ni wọ́n dàrú gbogbo wa ọlọ́run ó tó ẹ wá jẹ́ á lọ mọ́rọ̀ kó ń bẹ̀ pé bóyá ẹnìkan ń bínú àbẹ́nìkan ń sọ̀rọ̀ àbẹ́nìkan ń pòwe àbẹ́nìkan ń kọrin káwá wò pé tí bá ń ṣe bẹ́ẹ̀ lọ yọ ba nǹkan jẹ́ kò lè ba nǹkan kan jẹ́ o inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhuna ní tí kálukú ń ṣe ìyànkọ̀tàn ni o mo sì fẹ́ kálukú ó kíyèsí ń tọ́jẹ́ pé lọ́dún 2 mẹ́ta 4 sísìn tí wọ́n bá padà fi hàn lórí social media pé wọ́n ló ṣe báyìí tí ó wà máa dán bojú ẹ mẹ́jà ṣe o pé mo ti ṣe jù èmi ń sọ mo sì ń sọ lásọ tó sọ táyé òfin ní jáyé mọ́ tí social media bá ń gbé ogun tí mo ń sọ wá kò sí èyí táwọn ọmọ mi ó rí tí wọ́n ti jú lágbára ọlọ́run wípé dádì wa náà ṣe wá wí báyìí kò sí èyí táwọn ọmọ kéwù mi ó rí lágbára ọlọ́run tí wọ́n wò pa àfa àwa ṣe wá sọ báyìí kò sí èyí tèmi náà ó rí lágbára ọlọ́run tí máa dán bojú pé bàbá tiẹ̀ wá ń jà sọ yóò le tó báyìí aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbin subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.